Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tó bá ti láǹfààní láti máa wo ìkànnì yìí tó bá yẹ pé ìgbà kọ̀ọ̀kan yín rèé tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì yìí ìkànnì Lovers Arena TV nìkànnì tí ẹ já sí yìí mo rọ̀ ọ́ bá mi subscribe sí ìwé ẹgbẹ́ rẹ ń ọ̀rẹ́ ẹ máa gbọ́ kan níbẹ̀ táwọn olóògbé máa pè ní notification bell bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yóò gbọ́ option mẹ́ta kan wá èyí tí ń bẹ lókè ohun tí ń ṣe option a li àti li táwọn olóògbé máa pè ní option all òun ni kò bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yọ̀ǹda rẹ̀ láìkì fídíò tó ń wò lọ́wọ́ adúpẹ́ àṣẹ ń parí program kan tán lẹ́yìn ọ̀dọ̀ àwọn world media ni mo bá gba ìpè kan ẹni yẹn pè mí bẹ́ẹ̀ lẹ́yìn torí pé a wà lórí program yẹn mo wá ń pa ìpè yẹn mọ́ra pé káàtì parí ẹ̀ bó ṣe ń pè mí léraléra bẹ́ẹ̀ náà ló ju message aago 11 ó kọjá 21 ó kù díẹ̀ kí a bọ́ sí ọdún tuntun. Tẹ́ bá rántí tí mò ń sọ látijọ́ yìí pé ohun tójú wa rí ní 2025 ojú wa ò tún gbẹ́dọ̀ rí ní 2026 ní Ọ̀wọ̀ wọ́n pe ìlú yẹn ní Ìpele bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ náà wọ́n láwọn Fúlàní àtáàkì wọn lọ́wọ́ ń bẹ̀ ẹni yẹn sẹ́ndì mẹ́sẹ̀dì yẹn ní aago 10 ó kọjá 10:22 exactly 1 hour ago ló ti ń pariwo ẹ̀ ló ń pè mí but a wà lórí program bẹ́ẹ̀ ló ń pè ìgbà tó rí pé mi ò dáhùn ló wá sẹ́ẹ̀dì mẹ́sẹ̀gì yẹn gbọ́ mẹ́sẹ̀gì yẹn fún ara yín. hello bàbá Èkìtì ẹ kú ọdún ẹ̀mí wá ṣe púpọ̀ ẹ jọ̀ọ́ bàbá mo ní kí n sọ fún yín ẹ jọ̀ọ́ tó rọ́lọ́run wọ́n àtàkì Ìpele ní Ọ̀wọ̀ àwọn Fúlàní àtàkì ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ìlú kan tó wà ní Ìpele ó wà ní ẹ̀gbẹ́ Ọ̀wọ̀ is about 15 kilometres to Ọ̀wọ̀ wọ́n àtàkì ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jọ̀ọ́ ṣé ń gbọ́ tó rọ́lọ́run ní lóró lọ́dún anything tẹ́ bá lè ṣe tó bá fi lè help kí social media gbé ẹ jọ̀ọ́ ṣé ń gbọ́ ṣé ká sọ pé wọ́n fi lè ṣe send off fún ìran Yorùbá ní 2025 ni ní Ìpele lẹ́gbàá Ọ̀wọ̀ mẹ́sẹ̀gì yẹn rèé ó wọlé ṣe ń wo ẹ lè rí bá ṣó táìmù ẹ̀ fún yín 10:22 lálẹ́ ló wọlé 31st December 2025 Fúlàní tún àtàkì ọmọ Yorùbá ní Ìpele gbogbo ẹ̀yin ọmọ Ìpele tẹ́ bá léèyàn bẹ́ẹ̀ máa pè wọ́n àwọn alágbára tẹ́ bá mọ̀ bẹ́ẹ̀ àwọn ọdẹ tó bá mọ̀ bẹ́ẹ̀ ẹni kan jáde síta ká má ṣe sá fún wọn kan jáde gbogbo tẹ́ bá níbẹ̀ ẹ kó síta o ara ń tà ń wíre o pé ikán parapọ̀ ikán mọ́lé ara ń tà ń wíre pé n tójú wa rí ní 2025 kò máa yẹ ká bá wọnú 2026 àti kò bá ń lẹ̀ yìí bá ti ń ṣe èmi náà ní pé kí n kàn kémi náà tẹ̀ lọ ṣọ́ọ̀ṣì kí n lọ kí happy new year a máa kí happy new year but kí làbùrù bí pé téèyàn lọ téèyàn bá gbọ́dọ̀ lè tó dákẹ́ ó kù díẹ̀ ká wọnú ọdún tuntun 11/24 Fúlàní tún attack ilẹ̀ Yorùbá ní Ondo state ṣé mọ̀ pé mo sọ lánàá mo ní wọ́n náà mú 39 ní Ondo state the Àmọ̀tẹ́kùn arrest 39 bandits in Ondo state mo ní ṣé ayọ̀ ni ó jẹ́ fún wa ní àbí ká má kíra wa congratulation pé kì í ṣe kó tún máa padà di ẹkún
tẹ́ bá wo program tí mo ṣe lánàá ẹ bá mi love ẹ bá mi share program yìí ẹ jọ̀ọ́ dìmọ̀ bẹ́ẹ̀ bá ṣe ń ṣe ní mẹ́sẹ̀gì yẹn ṣe máa rìn pé ṣé kìí ṣe pé they arrest 39 bandits in in Ondo state wọn àdárúkọ ọbẹ̀ bóyá ìpele náà dẹ̀ ti dárúkọ wọn bóyá ìpele náà dẹ̀ ti arrest àwọn 39 yẹn táwọn padà wá ẹ tún gbọ́ mẹ́sẹ̀gì yẹn lẹ́ẹ̀kan sí ẹni tó pè yìí mo rò pé àwọn èèyàn ló pè é kò sí ní Nàìjíríà kò sí ní ìpele kò sí ní Ọ̀wọ̀ bóyá àwọn èèyàn ló pè pé bó dàmí àwọn ará bíbá ti dé sí wa lọ́rùn o ẹ gbà wá tó wá wẹ́ni tóun lè pè bàbá Èkìtì ló wá pè ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí. hello bàbá Èkìtì ẹ kú ọdún ẹ̀mí wa ṣe púpọ̀. ṣe ń gbọ́. ẹ jọ̀ọ́ bàbá mo ní kí n sọ fún yín ẹ jọ̀ọ́ tó rọ́lọ́run wọ́n àtàkì ìpele ní Ọ̀wọ̀ àwọn Fúlàní àtàkì lọ́wọ́lọ́wọ́ ìlú kan tó wà ní ìpele ó wà ní ẹ̀gbẹ́ Ọ̀wọ̀ is about 15 kilometres to Ọ̀wọ̀ wọ́n àtàkì lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jọ̀ọ́ tó rọ́lọ́run anything tẹ́ bá lè ṣe tẹ́ bá fi lè help kí social media gbé ẹ jọ̀ọ́. ṣe ń gbọ́. What do we do? Àwọn ọba wa ń wòran. What do we do? Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n káwọ́ gbéra wọ́n ń wòran. Oṣù kan ò kọjá lọ nínú 2025 kan máa ṣe ọmọ Yorùbá ní jàǹbá. Ẹ bá mi like ẹ. Ẹ bá mi share ẹ. Ẹ bá mi share ẹ. Ẹ bá mi share ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Oṣù kan ká má gbọ́ pé wọ́n àtàkì ìran Yorùbá ní 2025 ìbéèrè tí mo béèrè lánàá nìyẹn pé ṣé bá ṣe tún máa gbé wọnú 2026 rèé ó kù wẹ́rẹ́wẹ́rẹ́ aago 11 ó ti kọjá 17 ó kù dẹ̀ ká aago 11 àbọ̀ lù ṣé bí ìran Yorùbá ṣe. ẹ má bínú ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi ẹ má bínú ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi. Bàbá mi kan ló ń pè mí. Àná náà ni wọ́n arrest ṣé àná ni àbí ìjẹta pé they arrest 39 the same Ondo state náà ni tán àwọn àmọ̀tẹ́kùn ń ṣó wọn tí mo wọ́n ń béèrè pé ṣé attack arrest yẹ ṣé jubilation ni ó parí ẹ̀ ni àbí ó tún mú kí Yorùbá tún máa ké. 31st December 2025 wọ́n ní ìlú yẹn wà lẹ́gbẹ̀ẹ́ Ọ̀wọ̀ ìpele wọ́n ti yàbò wọ́n bẹ̀ wọ́n àtàkì wọn lọ́wọ́lọ́wọ́ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ pé ọ̀rọ̀ yìí ní òwe ó dẹ̀ ńlá ronú ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ fi ẹ̀tẹ́ lẹ̀ ẹ pálapàlapà bó ní 2026 ó ṣe rí ẹ̀yin àgbàlẹ̀ Yorùbá èyí tó yẹ kí ìran Yorùbá ó gbé wẹ̀lẹ̀ ń gbé mú bó ní 2026 ó ṣe rí bàbá mi Májàsọ́lá sọ nínú prógámù tán ni pé àwọn tó ń lé ní Sokoto tó ń lé ní Katsina ilẹ̀ Yorùbá náà ń darí bọ̀ wá torí pé wọ́n ti láwọn èèyàn wọn bẹ̀ tó máa accommodate wọn kí lẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ń ṣe ẹ̀túgbọ́ lẹ́ẹ̀kan sí kí n tó máa lọ ṣe é mọ̀ pé jẹ́jẹ́ mi mo jókòó mo gbọ́ ìpè ní ṣùgbọ́n mi ò lè gbọ́rù kan báyìí kí n sọ pé ẹ wò ẹ gbọ́. hello bàbá Èkìtì ẹ kú ọdún ẹ̀mí wa ṣe púpọ̀ ẹ jọ̀ọ́ bàbá mo ní kí n sọ fún yín ẹ jọ̀ọ́ tó rọ́lọ́run wọ́n àtàkì ìpele ní Ọ̀wọ̀ àwọn Fúlàní àtàkì lọ́wọ́lọ́wọ́ ìlú kan tó wà ní ìpele ó wà ní ẹ̀gbẹ́ Ọ̀wọ̀ is about 15 kilometres to Ọ̀wọ̀ wọ́n àtàkì lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jọ̀ọ́ tó rọ́lọ́run anything tẹ́ bá lè ṣe tẹ́ bá fi lè help kí social media gbé ẹ jọ̀ọ́. kẹ́ ń gbọ́
níjọ́ wo ni Yorùbá máa sinmi níjọ́ wo ni Yorùbá máa ní ìfọ̀kànbalẹ̀ níjọ́ wo lọ́wọ́ wa máa tẹ̀ ẹ́ níjọ́ wo là á gbára wa lọ́wọ́ Fúlàní níjọ́ wo ni Fúlàní yóò dókun àti máa pa ìran Yorùbá bí ẹni pẹran níjọ́ wo la fẹ́ bọ́ can we continue like this nígbà tó ṣe hello sir. hello bàbá. ẹ ra sa o. ẹ kú ọdún o mo ti pè yín. mo wà lórí program ń gbà yẹn ni sà. ẹ jẹ́ kí n sẹ́ wọ́n àtàkì pèlè lọ́wọ́lọ́wọ́ báyìí o. Ṣé àwọn èèyàn yín ló pè yín sà? Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ bàbá aládó kan mo ti pè ó ti gbé jáde ẹ jẹ́ kí n send ẹ sí ti ẹ jẹ́ kí n send àwọn voice yẹn sí. ok ṣe ń gbọ́ kẹ́ lè mọ̀ pé live ni kì í ṣe recording torí ọ̀pọ̀lọpọ̀ ò ní gbàgbọ́ òun lẹ̀ ń gbọ́ yẹ ó pè àwọn ni mo pè ẹni tó sẹ́ndì ẹ ti gbọ́ tán láwọn máa sẹ́ndì àwọn recording kan sí mi lọ́wọ́lọ́wọ́. lórí lọ́dún ó ti ń wọlé 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 níjọ́ wo la fẹ́ ṣe léèdà. hello babaládó wọ́n àtàkì ìpele lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n àtàkì ìpele ní ẹgbẹ́ Ọ̀wọ̀ 15 kìlómítà tó Ọ̀wọ̀. ṣẹ́rí bá ṣe ń jó nǹkan ṣẹ́rí. ọmọbìnrin ni mí orúkọ mi ni Olúdáìsí Adésínà Adéọlá wọ́n àtàkì ibẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. ṣẹ́rí. We need to share this message quick one so that it can reach the government. They say in ṣé ń gbọ́ tẹ́lẹ̀ mọ̀ pé kò ṣeé dúró wò ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá kò ṣeé dúró wò ṣé ká ní sọ pé wọ́n fi lè ṣe send off fún ìran Yorùbá ni kò ṣeé dúró wò ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá iná ti jó dórí kókó ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá it is time ká mọ̀ pé àwọn wọ̀nyí ò bá wa mú lẹ́rọ̀ ká mọ̀ pé àwọn wọ̀nyí lò fẹ́ ṣe wọ́n ní lọ́kàn láti ṣe ká mọ̀ káwa náà dìde gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ lánàá pé àrò tó bá tutù òun lẹ́dìí yẹn máa ń sàbá sí bàbá yìí ti tún sẹ́ndì àwọn fọ́ọ̀sì míì sí mi ẹ jẹ́ ká jọ gbọ́ kí tó máa lọ. Àwọn bandit wọ́n ti wọ police bandit enter Ìpele town presently they burnt down the police station and shooting around the town. We cannot say who is involved or the casualty that is involved now, but we are hiding until some people say army are coming and other people are coming. We cannot talk seriously now because we entertain fears. We are in difficult position, serious one. Gone everywhere, shooting gone everywhere. God will save us till tomorrow morning. Ṣé ń gbọ́ nǹkan ṣe sẹ́ndì sí mi nìyẹn o and recent attack current one now 11:35 ẹ gbọ́. Àwọn bandit wọ́n ti wọ police bandit enter Ìpele town presently they burnt down the police station and shooting around the town. We cannot say who is involved or the casualty that is involved now, police station. We are hiding until police station. Army are coming and other people are coming. We cannot talk seriously now because we entertain fears. Wọ́n ti jó police station. We entertain fears. Yorùbá. We is in difficult position, serious one.
Gone everywhere. Shooting gone everywhere. God will save us till tomorrow morning. Ẹ̀yin àgbà Yorùbá ẹ dìde o. Àkókò rẹ̀ láti dìde o. Kíní ti kúrò ní ntà ń wò o. Ó ti kúrò ní ntà ń wò, ẹ dìde o. Bàbá Èkìtì tó wé ilé mo tún dákẹ́. Ojú rere ló máa mọ̀ wá.